ọ̀rọ̀ nípa ikú olóògbé arábìnrin Mọ́rẹ́níkejì Adélékè tí ọ̀pọ̀ wa mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run. Afa Akeem sọ ọ̀kọ̀ ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí gbogbo àwọn abánikẹ́dùn, kódà àwọn ẹ̀gbọ́n àbúrò olóògbé Ẹ̀gbin Ọ̀run tí wọ́n ń ya selfie tán dẹ̀ ń ṣe fídíò vulnerable moment tí arábìnrin ọ̀hún tó sì gbé sórí social media káàkiri. Ó lágbára, oríṣiríṣi ṣàlá máa rí. Afa yìí sọ̀rọ̀ ó sọ àwọn kòbákùngbé ọ̀rọ̀ kan ránṣẹ́. Wọ́n ní kí ló dé tó fi ṣe wípé àwọn ọmọ ènìyàn ti sọ nǹkan tí wọ́n pè ní ǹjẹ́ ọmọ ènìyàn ni láwùjọ wa nítorí pé aṣáàfẹ́ bì náà sórí social media, afẹ́káyé orí wa, afẹ́káyé ó mọ̀ wá tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Kódà ọ̀rọ̀ ọ̀hún gan tún ta bá àáfàá kan lórí ayélujára tí ó ń jẹ́ Àlọ́fùlání pẹ̀lú bí ó ṣe ń gba owó lórí social media tí ò sì kówó òun jíṣẹ́ dé gbogbo ọ̀dọ̀ àwọn tí owó òun tọ́ sí. Ọ̀rọ̀ yìí lágbára ò fọ́nrán ìkí síbẹ̀ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Káàbọ̀ sí ìkànnì DigiNaija Television lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín lábẹ́ fọ́nrán yìí ló wà. Ẹ like fídíò yìí bẹ́ẹ̀ lẹ sì láǹfààní láti máa fi èròǹgbà tí yín náà sí kọ́mẹ̀ntì lórí ní ta tún mú wá kẹ̀sì máa bá mi share kó máa lọ káàkiri. Àwọn ọ̀rọ̀ tí Afa Akeem sọ yìí, àwọn ọ̀rọ̀ tó nípọn, àwọn ọ̀rọ̀ tó yẹ kí a ṣe àmójútó rẹ̀ ni, àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ó bá ọmọ aráyé tún fi wá wọn hàn níbi ìsìnkú Ẹ̀gbin Ọ̀run woman Bashira woman tí wọ́n ń pè ní Bashira ò tí wáyé ń pè ní Ẹ̀gbin Ọ̀run tó kú yẹn ẹwọ ọmọ aráyé wọ́n tún júwe ayé nìyẹn bọ́mọ aráyé ṣe rí nìyẹn. Kàfábìlì mọ́tì wá ìzọ́n ikú tó fún wa ní wàásí ẹ̀yin ẹ wo arábìnrin yẹn níbi òkú tó ṣẹ̀ṣẹ̀ kú pẹ̀lú ìròyìn tí wọ́n ń ròyìn arábìnrin yẹn pé ó jẹ́ èèyàn dáadáa, ó jẹ́ onínúure, ó jẹ́ ẹni tó dáa sí gbogbo èèyàn tó dẹ̀ máa ń ṣàánú. Àwọn èèyàn lọ síbẹ̀ kì í ṣe láti lọ bá ní ṣe ìkẹ́dùn ṣùgbọ́n láti lọ ya sẹ́fì. Ẹ wo níbi òkú yẹn wọ́n gbé òkú tó tutù tó jẹ́ òkú ọ̀fọ̀, ẹni tó jẹ́ pé kò lo ọjọ́ orí pípẹ́ nínú ayé, káwọn èèyàn wọ́n débẹ̀ wọ́n dẹ̀ tó ń ya sẹ́fì pẹ̀lú òkú. Ṣé ìbànújẹ́ náà ló bá àwọn èèyàn tí wọ́n fi ń ya sẹ́fì pẹ̀lú òkú, ó wá gbé fún dání ó ń ya sẹ́fì? That is life for you, that is life for us. Bó ṣe rí nìyẹn o, gbogbo ìwà àbàjẹ́ tó bá máa hù múra sí. Gbogbo àwa àfáà lórí social media tán ní ká gbowó mọ́ṣáláṣí tààlà, wọ́n ní ká gbowó hájì, agbowó hájì fún yàn Allah, agbowó fisabilillahi, agbà lọ́wọ́ àwọn èèyàn Allah, agbowó prison Allah, Allah gbogbo owó olówó. Etí ọ̀kágun ẹnì kọ̀ọ̀kan wa lélẹ̀. Woman tá ń sọ yìí, woman Ẹ̀gbin Ọ̀run yìí, the woman, she's full of happiness. Gbogbo ìgbà ni máa dùnnú tí dẹ̀ máa jó. Kò mọ̀ kó lè yá òun báyìí o. Kò mọ̀ pé ikú lè tètè dé bó ṣe dé yìí. Recently, woman yìí ó kó lọ ilé tuntun tó sí fúnra rẹ̀, tó customize ilé náà pẹ̀lú orúkọ rẹ̀. Tó bá mọ̀ pé ikú lè tètè dé báyìí, sọ máa kó adúrú ilé yìí sílẹ̀. Sọ máa kọ́ sílẹ̀. Ilé yìí ẹni tó máa maintain rẹ̀ ó máa múra. Gbogbo àwa àfáà tí à ń lo ìsẹ̀mí bí ẹni tí ò ní dọ̀la. Nínú 2.4 million tá ń fáwọn èèyàn ní 10,000 out of 2.4 million tá ń fáwọn èèyàn ní 10,000. Ẹ ti ronú àtúbọ̀tán. Ẹni ó bá ń ṣe sàárà, ẹni tó bá ń gba sàká, Ọlọ́run ní kó jẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n
tọ́lọ́run ní ká jẹ ìjẹkújẹ. Gbogbo àwa tá ń gbowó lórí social media. Gbogbo àwa tá ń gbowó lórí social media. Owó orí social media ó ní ò ní jẹ́ kẹ́lòmí ò ní àtúbọ̀tán. Owó orí social media ní ò ní jẹ́ kẹ́lòmí ò rí àlìjẹ́nnà látara ìjẹkújẹ àjẹjù. Kò sí ẹni tó ń gbowó lórí social media. Mo challenge gbogbo tí ń gbowó ẹni tí ń gbowó lórí social media. Mo challenge everybody. Kò sí ẹni tí ń gbowó lórí social media tí kì í jẹ́ ń bẹ̀. Àjẹjù ní ọ̀dà. Èmi náà ń gbowó lórí social media. Gbogbo àwọn tá ń gbowó lórí social media. Kò sí ẹni tí ń gbowó lórí social media tí ò kì í jẹ́ bẹ̀. Ṣùgbọ́n tó o bá gba 10,000 ẹni tó gba 10,000 ẹ̀dá kan tó mú 2,000 ṣé n tó mú yẹn ti pọ̀ jù. Ẹni tó gba 10,000 tó mú 2,000 nínú 10,000 yẹn tó fún àwọn tó fẹ́ gbowó fún ní 8,000 ṣé yẹn ti pọ̀ jù kò pọ̀. Ṣùgbọ́n ẹni tó gba 10,000 tó wá fún àwọn tó gbowó fún tó fún ọ ní 1,000 out of 10,000 ó rojọ́ wájú Ọlọ́run ọba o. Ẹni tó bá gba sàárà tó bá yàn gbà Ọlọ́run lòun náà lè jẹ ńbẹ̀. Ẹni ó bá gba sàká Ọlọ́run lòun náà lè jẹ ńbẹ̀. Ọlọ́run fi sọ ní Suratu Tauba verse 60 pé innama sadaqat lil fuqara'i wal masakini wal amilina alayha wal mu'allafati qulubuhum wa fir riqab wal gharimina wa fi sabilillahi wa ibn sabili faridatun wabni sabili faridatan minallahi wallahu alimun hakim. Ọlọ́run ọba ní kẹ́rí kéèyàn gba sàárà fún yàn fún àwọn ẹni ó bá gba sàárà bẹ ó ń bẹ fún àwọn fúkọ̀rá yìí àwọn tí ò ní wàlì mọ̀sákìnì àwọn tí ò ní tó wàlì ámìlínà àléyá ẹni ó bá gba sàárà náà lè jẹ́ ń bẹ o wàlì ámìlínà àléyá ẹni ó bá gba sàárà náà lè mú díẹ̀ níbẹ̀ wàlì mu'allafati qulubuhum àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Islam tí àwọn ayé àwọn tí wọ́n rí àdójúkọ á fún wọn nù sàárà wàfí rìkọ́ọ̀bì ẹni tí a lè fi sàárà yọ̀yàn kó lóko ẹrú wàlì gharimina ẹni tó bá jẹ gbèsè wàfí sabilillahi àgbọn gba sàárà nítorí tọlọ́run sójú ọ̀nà Ọlọ́run wabnu sabili ẹni tó wà lórí ìrìn traveller á fún nù sàárà faridatan ọ̀ràn yẹn lélẹ́yìí minallahi látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́ ní ká ṣe. Nínú sàká yíyọ ọ̀rọ̀ sàká lọ́lọ́run ti sọ àyà yìí Ọlọ́run sọ nítorí sàká yíyọ ni. Ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ nínú sàárà náà. Tá a bá gba sàárà Ọlọ́run ò ní kẹ́ ń tó gba sàárà ọmọ jẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n àjẹjù kẹ́ ẹ gba odidi owó kẹ́ ẹ dẹ̀ jókòó lé. Kẹ́ ẹ gbowó mọ́sálásí kẹ́ ẹ má kọ kẹ́ ẹ ná. Kẹ́ ẹ báyàn gbowó hajj kẹ́ ẹ dẹ̀ jẹ́ mọ́lẹ̀. Èlòmí òròjọ́ egbe ọ̀run ló kù yìí o. Woman tó kú yìí kò mọ̀ pé òun ó kú o. Kò mọ̀ pé títán lè dé bó ṣe dé yìí o. Kò mọ̀ o. Wọ́n ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ ẹni tó wá ti tàbá ní kó mú tiẹ̀ ń bibẹ̀. Ó sì ń gbà bẹ́ẹ̀ lọ́dọọdún Ọlọ́run máa yọ ọdún tó ti ń gbà bẹ́ẹ̀. Ọdẹ ń jókòó lé ó sì rántí àtúbọ̀tán. Ọ̀ràn tí àtúbọ̀tán ẹni tí ń jó tí ń dunnú lójoojúmọ́ ó la máa gbọ́ kú rẹ̀ wẹ̀rẹ́ yìí. Ẹ wo lé tó kọ́lẹ̀. Ẹ wo mọ́tò àwọn expensive cars tọ́ra kalẹ̀. Ìgbà tó bá fẹ́ lọ sí abroad ní máa lọ o. Ọlọ́run kẹ́ ọlá ń bẹ owó ń bẹ àrísìkí ń bẹ tààrà. Ṣùgbọ́n mélòó nú àwọn àrísìkí ló kó lọ. Nǹkan ẹyọ kan ló kù tí ó tẹ̀lé bó ṣe wà yẹn iṣẹ́ rẹ̀ tó ṣe dáadáa tó ṣe àtẹ̀sìn tó ṣe. Àwọn èèyàn wá ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa o ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe ó kù ọkọ Ọlọ́run lórí ẹ̀sìn rẹ̀. Ṣùgbọ́n lórí dáadáa tó ṣe Ọlọ́run ló ní ẹ̀sìn òun ló sì máa bí ó ṣe ṣèdájọ́ lórí ẹ̀sìn ṣùgbọ́n dáadáa yẹn òun lọ́jọ́ kàn wá ẹ̀sìn Ọlọ́run ló ní. Dáadáa nú ayé humanity ǹjẹ́ wọ ẹ̀tọ́ ọmọnìyàn tí ń bẹ lọ́wọ́ rẹ sóòjókòó lé gbogbo ohun tó gbà lórúkọ àwọn èèyàn lágbájá jẹ ájí o máa nǹkan bẹ kọ́ lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ agbọ́mọbí wọn tó jẹ́ pé ìwọ nìkan ni kọ́ rẹ máa wọlé sórí program ní gbogbo ìgbà ó túmọ̀ sí pé ẹ̀yin méjèèjì ẹjọ́ kòlúùdù ni lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kọ́ lọ túbá. Àwọn kan bẹ tájá sọ ara wa wọ́n ti ń try nọ́mbà yìí ó ti lé lọ́dún 3 tí kì í wọlé lórí prógámù kan ṣoṣo ìwọ nìkan máa ń pè tẹ́ ẹ̀mejì ẹ̀mẹ́ta outcome ti ń wọlé so àjọmọ̀ ni
àjọmọ̀ yín yìí kó má jẹ́ pé àjọmọ̀ yín yìí ẹjọ́ mọ̀ tí ẹ fi wọnà jahannama ni Ọlọ́run má jẹ́ pé ẹjọ́ conclude ẹjọ́ lẹ̀pọ̀ wọnà jahannama ni ìwà agbọ́mọbí wọn adàyókù sí wọn lára lọ túbá tó bá jẹ́ pé lóòótọ́ ẹjọ́ ń conclude ni ìwà àtàrà bí lọ túbá kó lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ dáadáa tó bá jẹ́ pé lóòótọ́ lórí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ torí pé àwọn èèyàn ń sọ̀rọ̀ kódà kẹ́ni tó ti wà nínú odò kó dodo rú fún àwọn tó fẹ́ pọnmi àwọn míì tán fẹ́ pọnmi àwọn kan ní ń gba owó yìí ni wọ́n ń ṣe báyìí lánàá lórí social media wọ́n á dodo rú fáwa àwa náà à ń gbó lórí social media lórí ọ̀rọ̀ ìkànlọ́wọ́ àwọn ọmọnìyàn ìtọ́tọ́ sí wa à ń rí títí wá ń bẹ̀ ṣùgbọ́n a fi pa ẹnì kankan lára eléyìí tí àwọn èèyàn bá ti fún wa tó bá ti fún wa ní títí wálé lórí pé àáfà afẹ́yìn náà lélẹ́yìí tọ́rọ̀ wa náà ń lo dátà a ti ń lo epo ṣùgbọ́n àwa ò kì í jẹ̀jẹ̀kújẹ o kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ náà lórí social media tí ó sọ pé nínú owó tó ń gbà lórí social media yìí ohun yìí rí tòun níbẹ̀ kò sẹ́ni tí kì í rí tiẹ̀ níbẹ̀ kò sẹ́ni tó mọ̀ o kò sẹ́ni tó sẹ́ǹtì ṣùgbọ́n ìjẹkújẹ èèyàn gbọ́dọ̀ jí àjẹjù ní ń fa ìjẹkújẹ ẹni ó bá ti jàjẹjù ó ti jẹjẹkújẹ tó bá ti mú déédéé eléyìí tí Ọlọ́run ọba yọ́nú sí tọ́lọ́run pè ní wàlẹ̀ ámìlì náà lè ha nínú sàkà tọ́lọ́run ọba sọ pé àti àwọn tí wọ́n ń bá yẹn gba sàkà àwọn náà lè mú tiwọn níbẹ̀ irú ìdá mélòó lọ́lọ́ nìkan mú níbẹ̀ sọ́lọ́ nìkan jẹ gbogbo ẹni ó ní pìsẹ́ǹtì tán mú níbẹ̀ ó ní dèdè tán mú níbẹ̀ tọ́ ọ bá ti mú kọjá ààyè rẹ ó ti dáràn wájú Ọlọ́run owó masáàsì owó wájì owó prison tí gbogbo yín gbà tẹ dà má pò tẹ fi rọkọ dẹ̀ndẹ̀dẹ̀ tẹ fi kọ́lé ẹ lọ dá padà láì jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ bí wájú Ọlọ́run assalamu alaikum. kò lórúkọ méjì kò sí àdàpè kankan tá a fẹ́ fún kò dáa náà ni ó máa jẹ́ títí láì mo sì lérò wípé eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa pátápátá tá a máa ń gbìyànjú tó ṣe pé kí nǹkan máa ti ṣẹlẹ̀ a ti gbé ring light a ti gbé phone a ti máa ṣe fídíò a ti máa ya picture a ti máa ṣe oríṣiríṣi a ti máa jù sórí social media ẹ jẹ́ a máa ṣọ́ra ṣe àwọn kankan wà tó ṣe wípé kò yẹ ká máa ṣe gbogbo wa náà lápadà jábọ̀ fọ́lọ́run lọ́jọ́ kan ipò tí Ẹ̀gbin Ọ̀run wà lénìí tí wọ́n fi ń ṣe fídíò ẹ̀ tó ń ṣe píkṣọ̀ ẹ̀ tó ń gbé sórí ayélujára ipò yẹn gbogbo wa pátápátá náà la ṣe máa padà dé ipò yẹn fún ìdí èyí ó yẹ máa ṣọ́ra ṣe ẹ̀yin èèyàn wa títí dìgbà míì tá àtújọ máa pàdé ìkànnì DigiNaija television náà lẹ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like fídíò yìí ẹ comment kẹ́ẹ̀dẹ̀ máa share kó máa lọ sórí gbogbo ayélujára ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.